Sàbújá ẹ̀mí because iṣẹ́ tó fẹ́ gbé fún mi lọ́wọ́ yẹn owó tó fẹ́ fún mi kéré so tí n bá dẹ̀ lọ tí mo lọ gbaṣẹ́ yẹn mi ní ṣe bọ́n ṣe fẹ́ ó dẹ̀ máa dàbí iṣẹ́ àjàmbákú so orúkọ èèyàn náà dẹ̀ máa dá ta ló ṣe lágbájá ni so ọkọ tí wọ́n dẹ̀ ti ń tọ́jú bọ̀ àwọn gbọ́dọ̀ ṣọ́ra. I see. Torí nígbà tó kọ́kọ́ sọ àyà mi kọ́kọ́ já pé kí ló máa mú ẹ̀ tó máa sọ pé ó lọ sàbújá lọ ṣiṣẹ́ ṣé you understand but I like your decision ọlọ́run kó má mú wa kẹ́hìn lọ fi só kékeré kó lọ fi bàdí jẹ́ nítorí one contract like that irú àwọn orúkọ tó ti build sílẹ̀ táwọn èèyàn ti mọ̀ ẹ́ mọṣẹ́ owó ẹ̀ àwa di wípé ta ló ṣiṣẹ́ ó di lágbájá ni well I trust you I know you will do what is right. Yeah, that's my beautiful daughter. Oh man. Kí wá ní gbogbo yẹn àwa jókòó bíbá ẹ látàárọ̀ Kampala yìí mi ò tí wọ̀ this is the first time tí máa kọ́kọ́ wọ̀ o ò tí ẹ̀ rí mi kó ní à my wife o look fine lẹ́ni o ojú ẹ̀gún régélé ni irọ́ ni here comes my beautiful daughter. ṣé o tún bọ́ ọmọ ẹ jẹ owó ni. ṣé ẹ̀ ń jẹ owó mi ni. Kejì ṣé o tí ì gbọ́kọ lọ́wọ́ mi ni ṣé o tí ì gbọ́kọ lọ́wọ́ mi ni owó tí mi ò lè gbà lọ́wọ́ bàbá ẹ̀ gbogbo ẹ̀ ló ń gbà. Mommy, he's your husband and he's my own father. Yeah, please, I love you. Love you too. Tó bá di olówó lọ́kùnrin, yé mi mọ bí bá ṣe rí. Daddy, that's my last meeting. Okay, no problem. Ẹ bra bèmí náà. Ẹ ṣe bèmí náà tèmi kí má bàa bínú. Ọ̀rọ̀ darling má pẹ́ o. Ó mà tiẹ̀ ga o.
ẹ mọ̀ pé kò dáa lábẹ́ àkóso bó tilẹ̀ hùn pé mo pẹ́ nu ilé ìtò ó yẹ kó máa wò mí kó máa sọ fún mi pé mo fine mo wà okay. Am I not beautiful for my age? ṣé mo ti gba tí mo ti fẹ́ ni mo ti mọ̀ para ẹ gbóná torí ẹ ni mo ṣe máa ń bẹ lọ ní gbogbo ìgbà pé kọ́lọ́ má jẹ́ ronú àti fẹ́yàwó lé. àmì ọlọ́run ni tí wọ́n á fi fẹ́yàwó lé mi ọlọ́run má jẹ́ kiri o torí ikú ló já sí o kẹ́wọ̀n bá mi jẹ́ nínú kínní. ẹlẹ́ra gbóná ó kùtì. ó máa kú ni kẹ́wọ̀n bá mi jẹ́ nínú kínní kò ṣeé pín ìwọ náà mọ̀ pé kò ṣeé la méjì lẹ́ẹ̀ má jẹ́. mi ò mọ bí mo ṣe fẹ́ bá sọ àfi bí ìgbà tá a gbéra nú rárá bí ìgbà tí a ti ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ kankan ọmọ ẹ má ti sú èmi. ẹ má bínú a máa bá wí náà ni nǹkan tó ń pè lọ́mọdé nìyẹn àní dákẹ́ ni ọlọ́run á jẹ́ kó gbọ́ ohun tá à ń fẹ́ mo ní kí n wá béèrè wípé kí ni nǹkan tá a máa ṣe ni. ibi ò tí ì pa mí o ibi ò tí ì pa mí o kẹ́ni kí ló kàn mí. I'm sorry ma. Sorry pé kíni sorry pé kíni ṣé ó ní ìgbà tí mo bá gbé ẹ ṣépè kó tó di ipò máa gbọ́rùn sí mi lẹ́nu ó ṣáà fẹ́ kí n fi ẹnu yìí kí n fi sọ̀rọ̀ òdì sí ẹ ṣá ẹ̀dùn ọ̀nà ṣé ẹ tún ti ń jẹ́ ní weekdays ni. rárá ma. kí wọ́n lóde tó pẹ́ tó wọlé láàrin òru. mo ní date ni ma. o ní date ó lóun ní date. ìwọ ní déètì. bẹ́ẹ̀ni. o sọ fún èmi. ṣé èmi kan ló yẹ kí n kọ́kọ́ mọ̀ ọ́nù lé. ẹ má bínú ma. ẹ má bínú ó yá ẹ ká lọ sọ́tì bá. àbọ̀ wá ṣàlàyé bí gbogbo ò ti jẹ́. ọmọdé ti yọ mí sẹ́tì. nígbà tí Wasiu Ayinde ní kẹ́yìn màmá sẹ́ńpẹ́ tẹ́ ẹ takú tẹ́ ẹ lẹ́sẹ̀ ń pẹ́. ọlọ́run mọ̀ ní jẹ́ kí mi rí náà kàn dá orí mi ò mà ní burú ẹlẹ́dàá mi ò mà ní gbàbọ̀dé
Gẹ́gẹ́ yẹn ò ń ṣe nǹkan yẹn ò ṣe irú ẹ̀ mọ́ Ọlọ́run máa ń bu wa máa ní. Nígbà tí ṣíṣe tèmi ò dúró tí wọ́n ọkọ mi dẹ̀ ṣì wà lórí ìdúró lèmi àwa lajú tèmi lọ́ọ́ máa jẹ́ kí tàlùbọ̀ kó kó sí àbí. Ẹ jẹ́ kí n túnra ṣe o ẹjọ́. òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo dẹ̀ láìkẹ́ wò ìjọ tí n bá gbèrò nígbèésí ayé mi pé mo fẹ́ ìyàwó kejì ìjọ ẹni kíyà mi pè mí. Ìyá ẹ̀ tó ń tapẹ̀rẹ̀ níjà yìí ni kó pè ẹ́ tó ṣì wà láyé ní oní kí bàbá ẹ̀ pè ẹ́. èmi àti bàbá mi ń jà kò lè pè mí. Ẹ lè rẹ́ ẹ̀ ń já ẹ̀ lè rẹ́ òkú ọ̀run ò lè pè ẹ́ èyí tó wà láyé tó máa yẹ pé ló máa ní ọkọ ẹ̀ ń kọ́ ní kó sáré yọjú sí mi ìyẹn ni kó pè ẹ́. ó já sí. Èmi ọ̀la Sókótó ọ̀la Ìbàdàn èmi ajẹ́kọ́ gbọ́kọ́ lọ́wọ́ ti tèmi àwọn wá sọ mí di kẹ́ni. wọn náà mọ̀nà pọ́kùnrin ló fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ni mọ́tò ló fẹ́ gbé jáde. mọ́tò tó bá wù mí máa gbé jáde. mọ́tò tó bá ti fẹ́ gbé jáde máa ro gíláàsì ẹ̀ wálẹ̀. máa rò lo gíláàsì ìdókè ìdébẹ̀ tí n bá fẹ́ wọnú ọjà kí n daṣọ borí. máa ro gíláàsì wálẹ̀ tó bá ti wọ ọjà wàrà tó bára àjẹ wọlé sínú mọ́tò padà. máa dijú sí wọnú ọjà ojú àwọn tí mo fẹ́ ra nǹkan lọ́wọ́ wọn. láti wọn pé ṣébi tí mò ń náwó sí i. ìwọ náà ni ìwọ náà dẹ̀ mọ̀ bí ìyẹn tó fẹ́. ṣé bó ṣe rí ńgbà tí mo fẹ́ rí mo mọ bó ṣe rí ńgbà tí máa fẹ́ wọlé ilé ọlá ló wọ ó mọ̀ pé ọlá ò ní pẹ̀kun ọlá ni. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ kí ni ẹ wà fún ìwé mi náà ṣe fẹ́ rí bó ṣe tí rìnrìn tó dàbí Kẹ́ni Adéyẹmí òun ló tóbi tó ti fẹ́ bẹ́ńsì tó dàbí ọ̀rọ̀ pọ̀. ṣé lẹ́kan ló ń fi mí wí àbàbí ọdún. ó ṣàlẹ̀ mi ṣàṣì wà mo wà ń bẹ̀ mo ní get your front get your back ó ti kèmí nígbà yẹn máa fi kọrin fún mi mo wọ apá bàjẹ́ ìwọ bó ṣe rí. oríire lórí mi o oríire lórí mi o oríire báwo ni ìbàdí. mo wà ok ẹ ti ṣetán. mo ti ṣetán mo ti fẹ́ máa lọ. ok mo ti bá yín gbóúnjẹ yín sí dáínì. má yẹ kí n tó ẹ̀mí nílé dúró jẹun sí mi gbọ́dọ̀ late appointment mo ní pẹ̀lú SSNA ó dẹ̀ wà important láti tètè attend. lágbára Ọlọ́run ayọ̀ ló máa já sí. àmín o. ìròyìn ayọ̀ lè máa mú padà bọ̀ lágbára Ọlọ́run. àmín. oríire tẹkùrú yín náà ló máa jẹ́ jáde lágbára Ọlọ́run. àmín àmín. ẹ má pẹ́ o. àná mi ní pẹ́. all right. máa join ẹ. ok ó dà o. yeah. ẹ kú ìjókòó. yes sir. ẹ má bínú madam àtẹ̀sí àwọn kan lọ́wọ́ ní òtí ìjẹ́ kan dá yín lóhùn so tó má ti ṣe kan tó ń ṣe tán ọ máa pè yín then ẹ má bínú bẹ́ẹ̀ ṣe dé ni kẹ́ ṣe máa jókòó. madam ayé mi nìyẹn. hello ma. jẹ́ kó máa wọlé bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. okay ma. number 1. èmi ni. you can go in now. yeah. madam this way or this way. no this way. this way. thank you. yes come in. good morning ma. good morning. mo ti ṣoògùn nǹkan tẹ́ ní pé kí n ṣe but still ẹ tí bá mi sọ̀rọ̀ náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbi tẹ́ lọ ṣe báyọ̀ jà nàbí yàn bá yín jà ẹ bá mi sọ̀rọ̀ náà. bọ̀dá mi báwo lè yín ṣe báyìí mo wà disturb tẹ́ bá mi sọ̀rọ̀. ó dàrọ̀. ó dàrọ̀ kẹ́ bọ̀dá mi kí ni nǹkan tó ṣe. Kejì oníjó Kejì lọ fíìs kí ló ń ṣẹlẹ̀ gan ọ̀rọ̀ yóò ti yé mi mọ́ rárá mo dẹ̀ ti ń lọ́wọ́ ọmọ yìí o kí ni mo lè
ṣe báyìí o? I don't know what to do, my God. Bọ̀dá mi, ojú yìí kọrin lọ́wọ́ náà. Ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Bádé. Sá. Wá jókòó. Bádé. Sá. Ṣé o kí mo sọ mọ́ ẹ pé mo ń lọ sí club? Bí mo ṣe débẹ̀, o lè believe nǹkan tójú mi rí. Ṣé o rántí ọjọ́ kan tí èmi àti ẹjọ́ lọ sí supermarket lọ ra nǹkan? Ọmọ pàpàdé àwọn ladies méjì kan. Oh yeah, that's true. Mo rántí. Àdá fún ẹ. Ṣé bí mo ṣe dé club, àwọn obìnrin tí mo sọ fún ẹ pé wọ́n ní wọ́n máa ń fi ìjòyè wọn sí ní club tí mo ń lọ, tí mo ní mo fẹ́ lọ fojú mi lóúnjẹ. Nígbà tí màá débẹ̀, ló bá di àwọn ọmọ méjèèjì tá pàdé supermarket lọ́jọ́ yẹn. Àwọn ni wọ́n ń jó táwọn ọkùnrin ń lẹ̀wọ́ mọ́ wọn lára. Irọ́ ni o. As in, àwọn ladies méjì tàrí lọ́jọ́ yẹn. Ọlọ́run. So look so innocent and responsible. Same thing tèmi náà sọ nìyẹn pé àwọn ọmọ ẹ̀ house material ni wọ́n. Àwọn ọmọ tí yàn lè fẹ́ sílé tí yàn máa gbádùn òun làwọn ọmọ tá pàdé yẹn. Àṣé mi mọ̀ pé dákejì ẹ̀ ni. Tó bá rí báwọn ọmọ yẹn ṣe ń jó, tó bá rí báwọn èèyàn ṣe ń ṣe. John, àwọn bobs tó lójú yẹn. Lọ́ra. Kẹ̀chẹ́ ń tẹ̀. Alright, sir. Okay, sir. Yes, sir. Má sọ̀rọ̀ ẹ̀dá láàbò ara jò ó. Wo ìwọ lọ bá mi wo nǹkan tí mo gbé kaná. Tó bá ti jiná, kékèjì lè wá jẹun. Jẹun. Okùn náà la fi ń gbé tìta ìwọ tó jẹun látànà. Kejì jẹun náà, jẹun. Oúnjẹ tó bá jẹ ló máa yẹ kó ní strength. Mo ní wọn láàárọ̀ ọjọ́ yẹn. Wọ́n sọ wípé wọ́n fẹ́ lọ́kùnrin. Bó ṣe kọ́ ni. Wọ́n wá fi mi nìkan sí. Ó ga tó bá ti rí ìlú fọ́pọ̀ ẹ̀ balẹ̀. Màá ṣe ìyá máa ṣe bàbá fún ẹjọ́. Bó ṣe kọ́ tí wọ́n ní màá ṣe ìyá máa ṣe bàbá fún ẹ. Màá ṣe ìyá máa ṣe bàbá fún ẹ. Mọ́mí àti dáàdì òtítọ́ òtítọ́ ṣùgbọ́n. Mi ṣáàlàyé bó ṣe ń ronú ẹ̀. Ó jẹ́ lọ gbé mìíràn kó bó ṣe rí. Ṣó fẹ́ fi ronú para ẹ̀ ni? Àdúrà tá à ń gbà ni pé kí ẹlẹ́yìn kó má ṣíwájú, kó níwájú náà kó má kẹ́yìn. Àwọn òbí wa tá à ń sọ yìí náà, àdúrà tó ń gbà lé wa lórí ni pé ká gbẹ̀yìn wọn. Jọ́ ọ̀rẹ́ mi, jọ ń torí lọ mí láìpẹ́ mọ̀ dẹ̀. Tẹ̀lé náà, Uncle Doyin kọ̀. My baby. It's fine, there's very cool, Jeremy. I say expect I know, but Jeremy, yeah, okay. Èmi àti ẹ̀gbọ́n àbájọ débí báyìí kó sáyé lọ rí boyfriend ẹ̀. Hello there. Báwo ni baby mi? I'm fine. Kí ni fẹ́ ṣe? Oh, thanks to you and Mama Kuku. Thank you. Bon Marie.
Are you sure tomorrow? Alright, my baby. Bookie ni kí máa kí ẹ. Ó wà lọ́dọ̀ mi. Yeah. Oh, okay. Alright, dear. Am I really happy? Alright. Love you so much, my dear. Bye. Ọ̀rẹ́ mi. Ó good nípa ọ̀rọ̀ ìfẹ́ gan. But anyway, ṣáánú mi ti ẹ̀dùn pé mo rí àrí lójú ẹ̀. I'm so happy. Okay, Mashi. Thanks to you, she got me. It's okay, what happened? Thanks very much. Báwo lọ fi wá ń ṣá? Fíìsì wà ń bẹ jàre ṣáǹtì. Ẹ kú gbádùn. Èmi ò tún mi kí n padà sọ́fíìsì but mi ní choice. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Mi ì yọ̀rọ̀ púpọ̀ láti sọ. Èmi kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú àdúró tì lẹ́yìn ìgbà tí àwọn òbí mi ṣaláìsí. Wọ́n á fẹ́ bẹ̀yìn mo fẹ́ rọ̀ yín pé kẹjọ kẹ kọ́ntínú láti máa bá mi fọwọ́sowọ́pọ̀ bẹ́yìn ṣe bá táwọn òbí mi wà láyé. Ẹ má rò pé òun bí mi ti papòdà. Ẹ má wá sọ́pọ̀tì mi náà bí ti tẹ́lẹ̀ o. Ẹ mọ̀ pé láìsí ẹ̀yin kò sí nǹkan tí mo lè dá ṣe. Madam, ẹ̀yin má worry. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a kì í fi iṣẹ́ wa ṣeré tẹ́lẹ̀, a tún wá mú ìlérí iṣẹ́ fún yín sìn pé à á túbọ̀ sápá wa gbogbo ohun tí a bá lè ṣe láti make sure pé company yìí ó ń lọ síwájú gbogbo ẹ̀ pápátá la máa ṣe. That's true, madam. In fact, you will be surprised this time around that we'll be more supportive, even more than your anticipation, by God's grace. You're welcome. Adekwa Àṣàyìndé, mọ́mí àti dáàdì. Àmì ìsìn yìí gbogbo àtẹ̀sí àná. You're welcome. Surely, welcome back. Àwọn files yẹn ni mo. Ṣé o ti go through? Yes, mo ti go through everything nínú ẹ̀. But mo wò pé ká gbé fáwọn Odoyin Ventures yẹn torí àwọn náà gbogbo àwọn òkè ní last one tá ṣe yẹn. Well, jẹ́ kí èmi náà go through ẹ̀ náà. Tí bá go through ẹ̀ tí bá rí pé ó yẹ ká gbé fún mi. A gbé fún mi. But jẹ́ kí n kaná. Okay, ma. Tó bá di lọ́la, máa rí padà wá sọ́fíìsì. Okay, ma. O lè máa lọ sí síìtì. Hello. Mo sọ wípé mo ti wà nílé kẹ́ máa bọ̀. Èwo ni yọ. Yeah, baby girl, what's up? I did. What's up? Ló ń ṣẹlẹ̀. I did. Bọ̀ wá, kí ló dé mo fi pé bí ṣẹlẹ̀ ẹ̀kọ́ wà nípa tó dẹ̀ wá pé wà pé ká máa bọ̀ ká wá bá yín lé ṣé ó sì. Ọ́fíìsì lẹ kí n wà lóòótọ́ mo sá kúrò lọ́fíìsì iṣẹ́ yẹn ti pọ̀ jù. Mo sá wálé sáré wá fresh náà pé kí n ṣàkọ́ra wà báyìí. Ọ̀rọ̀ ọ̀gá lè ṣe. Mo mọ̀ pé wà á ti jẹ́wọ́ parẹ́ báyìí. Àtàwọn máa ń ní ìjìnlẹ̀. Fine, ọmọ tó kọ́ mọ̀ bọ́ sí mi tẹ̀lé. Mo ní bí a kì í invite kejì sí introduction ẹ̀gbọ́n mi lábúlé mi mọ̀ bí ó máa lè lọ. Kò ní lè tẹ̀lé wa lọ. Why? Ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni? Oh, okay. Wo ọ̀rẹ́, àwa ti gba iye ọ̀sẹ̀ kan. Ta fẹ́ fi flex around. A dẹ̀ wò pé ká fi yẹn change environment, ká fi yẹn gbádùn ara wa, ṣó mọ̀ ká lọ here and there. A lè para wa, ilé wa ṣiṣẹ́ kù. Of course. Má dẹ̀ wá surprise yẹn. Really? Mo máa lọ. Oh, I'm so happy. Yeah, máa lọ máa sọ fún Doyin. Tó pé màá ti Doyin náà ti ń sọ láti bẹ́ẹ̀ bí 3 weeks pé a kò tiẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ ká change environment. Àbọ̀ àti mọ̀ ta fẹ́ lọ. Wọ́n ní sì tó wá jẹ́ pé fẹ́ ṣe introduction ní village yìí. There's no problem, àjọ máa lọ ṣe bí a week ni. Yeah. And màá kọ́ pé manager ni pé mo ní sí around for like a week. Màmá fún monitor ẹ̀. Ó ti ẹ̀ dábẹ́ because ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní àsìkò ètò máa fi gbádùn yìí náà. Ìgbà tí ó fi jayé agolọ́bó. Ṣé kí n kú ni? Ṣé kí n para mi ni? Ẹjọ́ kí n kí mi ṣe ń lálejò. Ti wà ara ètò. Èmi náà kò jẹ. Mo ní ti wà okay. Jọ pé mi diet. Ó láti bá ẹ. Ah yeah, mo ní dẹ̀. Mo ní dẹ̀. Okay. Ṣadé wa.
ṣàlàyé again. Ìgbà ni màá stop láti máa lálẹ́. And who is this thing of a girl self? Kí ló fẹ́ sùn kẹ́rù tún máa bà? This is getting out of hand. Olúwakejì, kí ló ṣe látìgbà tí mo ti dúró tì ó mọ̀ pé mo dúró tì kí ló ṣẹlẹ̀? Mọ́mì, mo tún ń lálàá tí mo máa sọ fún yín. Again, it's just this particular girl náà ni mo máa rí every time. Máa wọṣọ white, òun á wọṣọ dúdú, máa dúró mi jẹ́jẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, akọ̀dédé lọ gbé wa ló ń fẹ́ dá sí mi lára. Nǹkan akọlẹ́sà á dà sí lára kò yé mi every time. Kejì, àkọ́kọ́ náà alágọ̀ kò sí bí èèyàn ṣe máa rìn torí òní mi pé èèyàn náà ló ń sùn tó ń lálàá ó gbà ìpọ́nà tó ní kálukú gbà láti ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi máa ń ṣe jẹ́ òótọ́ o àmọ́ ẹni tó ń rí lójú àlá yẹn ó ṣeé ṣe tó bá rí ẹni tó ń rí lójú àlá yẹn tó bá rí lójú ayé ó yẹ kó sá fún ni. Mọ́mì, ṣé pé mo lè rí ẹni yẹn lójú ayé? Ó ṣeé ṣe kó rí lójú ayé ó ṣeé ṣe kó rí lójú ayé dáadáa àmọ́ tó bá ti fojú ẹ̀ méjèèjì báyìí tó bá ti fẹ́ rí ṣe ló yẹ kó gbági kì í ṣe ẹni téèyàn súnmọ́ ẹni téèyàn sá fún ni. ó ti lọ má wàá jẹ́ kéèyàn bà ọkàn ẹ̀ jẹ́ rárá fìyẹn sílẹ̀ kò yẹn ò lè tó gbogbo wọ̀nyẹn mú ohun tó máa mú kó lè máa lọ bí iṣẹ́ ó wá góní. kó máa rọrẹ ṣùgbọ́n má pẹ́ o máa yá ṣe o. Jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń bá mi sọ lánàá yẹn kò yé mi o. ọ̀rẹ́ mi ṣeun ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ ṣe introduction nílùú wọn so ibẹ̀ ni mo ní kí n tẹ̀lé wọn lọ. nígbà tó ti ń rò ló yẹ kó ti pè mí kó ti sọ fún mi ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi ń sìn. Mọ́mì, kò rí bẹ́ẹ̀ o àná lòun àtọ̀rẹ́ mi wá wọ́n ṣàlàyé fún mi kó fẹ́ lọ mo mọ̀ pé kémi náà lọ kí n kọ́kọ́ fi ṣe change of environment. ẹ ò sọ délẹ̀ èmi ò mọ̀ pé ohun tó ń lọ wọ́n fẹ́ ṣe ìyàwó wọn fẹ́ bí ìgbà tó yẹ pé kàn fẹ́ lọ kéèyàn kẹ́ padà ni ó dà kò burú ìlú wo lẹ wá ń lọ yìí. Mọ́mì, èmi ò mọ mi ìbéèrè o mi tí mọ̀. ìjọ mélòó wá fẹ́ lò tó máa fi mí lẹ́nu lé. Like just 1 week. ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ló pè ní ọ̀sẹ̀ kan lọ ó mọ̀ pé tí mi bá rí ẹ mi ò lè ṣe ohun gbogbo. Mọ́mì, máa pè yín from time to time máa pè yín every day máa wọ̀rẹ́. Tí wọ́n wá tí ń mísìn mi ni ṣe bí Ṣaléwá wà nílé.
ṣàlẹ́ wá tó yẹ pé lérè pa ni ó dà kó burú tẹ́ bá lọ ẹ ṣáàbà mú nǹkan bọ̀. lọ́lọ́ nìyẹn o. mo ti ẹgbẹ̀rí ẹ jẹ́ ìjọ wo lẹ wá ń lọ yìí. 3 and 4 days ṣáà yẹ ká gbéra. lẹ ń lọ. burú ọlọ́wọ́ bá mi ṣọ́ yín lọ́wọ́ bá mi ṣọ́ ẹ̀ bọ̀. àmín mà. tó bá ti wá dọ́hùn kó máa rántí ilé o ó ti gbọ́. ó dà kó burú ọkọ mi. oúnjẹ ṣé ìgbẹ́ gbèsè tébù àbí báwo. ẹ ṣe mọ́ mi. ajébùgbàjẹ tó pọ̀ gan kẹ́dẹ̀ máa wo o mọ̀mọ́ tí mo fẹ́ gbẹ́rù lé ni wọ́n ló ti pọ̀ jù kí n má gbé kí n gbé díẹ̀ lẹ̀ mo nírọ̀ mo ní kòkò tó kàn jẹ́ kí n gbé pé mo nígbàgbọ́ pé ajé máa wọ gbá inú mi dẹ̀ dùn pé ajé wọ gbá. in fact àǹtí mi ọjà níyì ó kọjá bẹ́ẹ̀. ẹ wò lóòótọ́ ni ajébùgbàjẹ lé ni àmọ́ tó bá ti di ọ̀la èmi ò kiri o. ọ̀rẹ́ mi ọ̀lẹ ni ẹ jọ nítorí Ọlọ́run irin mélòó la rìn lẹ́ni tá àti ìrìlú ẹ̀rìn tó wá lónìí kiri lọ́la wàá kiri ọ̀lẹ ni ẹ. ara ń fẹ́ sí mi. ara wo ló ń fẹ́ sí mi ọ̀lẹ. àǹtí mi ẹ kúlé. ẹ kúlé. ṣẹta adúpẹ́ o ó tiẹ̀ di dandan kẹta nítorí pé ẹ̀ta ló máa ń kọ́kọ́ tà kí ọmọ ẹranko kankan tó tà ẹ pẹ̀lẹ́. ẹ ṣáà mọ̀ pé ọmọ alájẹ ni wá ilé wa tún lajẹ ń gbé kódà ilé wa lajẹ tún fi ṣe bùgbé. bẹ́ẹ̀ ni èmi náà gbà owó tẹ wá padà ṣé ẹ ṣàtàwìn lẹ́ni o. sáré kẹ àtàwìn o. ibùn èmi tí mo tàwìn gan lánàá gbogbo ẹni mo ti gbà papọ̀ lẹ́nu. ẹ̀yà ẹ mórí mi wú ó dáa ẹ wọlé kẹ́ lọ jẹun èmi náà fẹ́ ṣe ìfúta máa tà nírọ̀lẹ́. ìwọ lọ irú aláwọ̀ lélẹ́yìí tó fi jẹ́ pé ìkàlẹ̀ mi ń ṣe fọ́múlà kejì mi tí mo fi wá tún ṣubú ṣé kò ṣe pé aburú kan fẹ́ ṣẹlẹ̀ sí mi. olówó bá o. tẹ́mi ọba mi gbé tẹ́mi kí ló dé. ṣé torí àlá tó lá lóru mọ́jú èyí tá a ti sọ látàárọ̀ ṣé torí ẹ̀ ló tún ṣe wá ń sun ikún àsùn dákẹ́ dámi lóhùn kó bá mi sọ̀rọ̀. mami ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ń bà mí. kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù sọ fún mi tẹ́mi níwọ̀n ìgbà tí ò bá ti rorò kúrò sọmọlàkejì ẹ̀ tó o ṣe ibi fẹ́ni kankan ibi ò lè jẹ́ tiẹ̀ ṣórí gbogbo ẹni tó bá ti di ẹrù báyìí orí ara wọn báyìí wọn máa fi gbé bó ṣe máa rí nìyẹn ẹni tó bá jẹ gbì òun ló máa kú gbì torí Ọlọ́run ọkọ mi ó ti tó kó dìde ńlẹ̀ èyí tó sún yìí tó o. mami ó dẹ̀ dá yín lójú torí ẹ̀rù ń bà èmi o. má bẹ̀rù kò sí kankan tó máa ṣe ẹ́ ó yá dìde ńlẹ̀ dìde ńlẹ̀ wo èmi sì ní kí n gbé fùfún lọ sọ́dọ̀ ìyá Làbákẹ́ ni. má bá yín gbé lọ. ó ṣe ọkọ mi 15 ló wà ń bẹ̀ bá mi gbé fún un kó wá sọ fún pé èyí tó gbà tẹ́lẹ̀ o kó bá ń gbowó ẹ̀ bọ̀ ṣé ti gbọ́ ní gbogbo ojú ẹ̀ mú ojú ẹ̀ o. ó di 15 ó yá bá mi bọ̀ gbé sílẹ̀. ṣé ẹ̀yin lẹ tún ń ka fùfú ni ṣé òtún lè bá wọn kà á ni kí ló tẹ̀ ń ṣe wàhálà báyìí. wàhálà bíi ti báwo màá ṣáà exercise body mi
ẹ̀yin lẹ ń kiri lọ ẹ̀yin lẹ ń ta gbogbo ẹ̀ ẹ̀yin lẹ ń pawó wálé ṣé tí bàbá yín kálẹ̀ ṣó pọ̀ jù. Màámi àfẹ́yìn fún wàhálà ó ní nǹkan táǹtì mi ń sọ. àbí ẹ jẹ́ ń ṣe wàhálà. Màámi ṣé ẹ̀ka púpọ̀ fún mi ṣá o torí ìtàn tí mi ká fún mi láti ó ti wọ̀ mí lọ́rùn ju mi ìdẹ́rì tàtàn. ẹ gbà mí ṣé ń rí ọ̀lẹ olè alápá má ṣiṣẹ́ àfi kó jẹun kó sùn kó rojọ́ kó jarun pa olójú fífín olójú yoyo olè. àǹtí mi ẹ ti fẹ́ bu tẹ́lẹ̀ ni. ó lé lọ́mọdé yìí nǹkan tẹ́mi ká fóun ti wó ti wúwo jù fóun. ṣé ò rí pọ̀lẹ̀ ọ̀lẹ àfikò jẹun. lọ́ka púpọ̀ fún mi. gbé kinní fún mi jàre. kódà a máa rí yín. ajé o ẹ ta o lágbára Ọlọ́run ajé àwa yín wá o. ìwà aládé yìí o. lọ́nà máa ṣe ẹ́ létà. bọ́ọ̀lù máa mẹ́ lódó tó kún fóònù náà tó tẹ̀. kí ló fi ní kan dúró. òun náà ni ṣòro tẹ̀lá tí mo sọ pé máa ń láyà. God love jẹ́ ó yẹ kó tó máa sọ ń pa àlá ń bí báyìí ni. mo nǹkan tí mò ń sọ ṣé rí gẹ́ẹ̀ pupa yẹn òun gangan ló fẹ́ da epo sí aṣọ mi ṣé rí àwọn girls méjì yẹn àwọn gangan lọ́rẹ́ mi ṣe wèrè mi nǹkan tí mò ń sọ. mi ò sọ pé o mọ nǹkan tó ń sọ jẹ́ ká fi àlálẹ̀ for now a wá sílùú yìí láti wá ṣe introduction ká lè gbádùn ara wa má jẹ́ ká sọ ara lára. mo lọ́kọ̀ ẹ ti sọ yẹn náà gbàgbé àlá tí bá délé adé máa sọ àyà mi tẹ̀ ti já. tá bá ti délé èmi àti a sọ ṣùgbọ́n. mo ti wá. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. mo tún ti lálàá yẹn again gbogbo ohun tí mo rí lọ́sàn-án náà mo tún rí yìí. wo ìyàwó mi fi ọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ṣùgbọ́n tílẹ̀ bá ti mọ́ báyìí a máa try láti wálé díẹ̀ lọ kò sí nǹkan kan tó máa ṣe. Mami. Pẹ̀lẹ́ mọ dáadáa káàbọ̀. Ṣé dáadáa lẹ jí? Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀ ìrìn àná. Ẹ pẹ̀lẹ́. Mami, a fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Béèrè. Ṣé mọ ọmọbìnrin papọ̀ báyìí tó máa kiri fùfú pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní street yẹn? Tèmi ló ń sọ yẹn. Tèmi àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni Tèmi, Tọ́pẹ́ àti Ṣọlá. Bó lẹ ṣe wá mọ orúkọ? Mú mi má wọrí kò sí problem ma. Ẹ má wọrí. Ọ̀rẹ́ rẹ̀ tí ò bá ní àdúgbò fáwọn ṣe. Mú mi, ẹ má wọrí ní ti ẹ ṣe ti má wọrí. Ẹ wo ma kò sí problem bí wọ́n ṣe sọ fún yín ẹ kò júwe ọ̀dọ̀ wọn fún wa a fẹ́ débẹ̀ ni ma. Ẹ jọ ṣé kò sí. No kò sí wàhálà ma o ṣe báyìí ń bọ̀ lánàá tàyè máa wọnú ìlú àwárí wọn tó kiri fùfú kọjá àwárà fùfú lọ́dọ̀ wọn ṣe nígbà táwa jẹ òfin yẹn tó wà rí pé ó make sense àwa tó pé ìwé àkàrà sílé ni. Bẹ́ẹ̀ ni funfun ìyá Tèmi number 1 ládùúgbò. Má ṣe yọnu màá bá yín wọ́n kan kí n bá yín rọ́pò ara wa. Ẹ má dara yín láàmú ma ẹ wo tábàrà fùfú tó ń bẹ ó tún níbi kan tá a fẹ́ yà òun láyé fẹ́ lọ fún ara wa. Ẹsẹ̀ rí yẹn sọ. Kò sí wàhálà tẹ́ ẹ bá ti lọ báyìí lọ́wọ́ òsì báyìí bá ti wọnú ṣùtì ọkọ̀ méjèèjì lọ́wọ́ ọ̀tún ìyá Tèmi ẹ̀ lè ṣe bá ti bèrè ìyá Tèmi. Ẹ ra sa. Àyíká sẹ́ mọ́ mi. Ẹ jọ ọ̀dọ́ màmá onífùfù ni mo lọ ládùúgbò. Ìyá onífùfù tí wọ́n sanra báyà rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ bá lọ báyìí sìn ẹ máa rí ṣọ́ọ̀bù kan lápò ọ̀tún àti kan lápò òsì sọ ẹ bèrè wọn bẹ̀ ilé wọn ni. Ẹ ṣé gan-an ẹ ṣé.
tó pè ń pè ìjayà bẹ́yìn. ṣé ní ọmọ tí máa ń rí lójú àlá mi kejì mo rí lẹ́nu mo rí. báwo ló ṣe mọ̀ kóró? ó forúkọ mi èmi náà forúkọ ẹ àjọ dára wa lóhùn. ó jẹ́ lójú. ó jẹ́ lójú wa ń ta ó wá tẹ̀ máa ń yẹ. ó ní o máa ń lálàárí ọmọ mi sórí àlá tó máa ń lá yìí the same àlá náà lòun náà máa ń lá sí i kò wá yé mi báyìí kí ni nǹkan tẹ́ fẹ́ gan-an báwo lè ṣe débi báyìí àti pé kí ni nǹkan tó fẹ́ gan-an. mọ́mì àbá tìjà wa o ọ̀rẹ́ mi ni ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe ìyàwó látẹ̀lé wá sílùú. kò bá ṣe wọnú ìlú yìí kí ni wọ́n tí mi Tọ́pẹ́ àti ṣeun tí wọ́n kiri fùfú kọjá lẹ́gbẹ̀ẹ́ wa. wọ́n sọ fún ọ̀rẹ́ mi pé tímì tí mo máa ń rí lójú àlá mi lélẹ̀ àmọ́ wọn ò gbà mí gbọ́ mo wá ní kó jẹ́ ká wá find out. ọ̀rọ̀ yìí mà lágbára aláṣẹ tí ń jọ òótọ́ báyìí. mọ́mì ẹ jọ̀ọ́ nǹkan ẹyọ kan ni mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ tí ń pe ṣé ó mọ̀ mí rí títẹ̀lẹ̀ ni ṣàmọ́ra rí ni. ọmọ mi ò mọ̀ ẹ́ rí o ò mọ̀ ẹ́ rí rárá. kí ló wá dé tó ń lépa mi kí ló tó fẹ́ depo sálà mi. èmi ò lè ṣèkà o mi ò mọ̀ ẹ́ rí kò dé sígbà tí mo lálàyé tí mi ò kí ń sunkún sọ́lọ́run lọ́rùn pé kó má jẹun alẹ́ ayé mi wá ṣèkà èmi ò lè ṣèkà fún ẹ o. òótọ́ ni kò sígbà tó láàlá yìí tí ò kì í sunkún tí kì í yọ mi lójú àmọ́ ọ̀rọ̀ yìí ó ti fẹ́ rú mi lójú báyìí. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín àmín ní orúkọ Jésù méje méje. Hallelujah 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 hallelujah. Kí ìbùkún Olúwa àti àánú ẹ̀ kó máa bá gbogbo wa gbé nísìnyí àti títí láé. Ìyá wa amúmẹ́rí wípé àwọn ẹni ibi kan àwọn ni wọ́n wà nínú òkùnkùn tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni Olúwa wí àwọn ni wọ́n gbé àwọ̀ tẹ́mi wọ̀ láti lè kọ ẹ̀yìn òun àti kejì síra wọn kí wọ́n lè bá di ọ̀tá ayérayé bẹ́ẹ̀ ni Olúwa sọ. pásítọ̀ torí kò yé mi tèmi àti kejì wọn ò mọ́ra wọn rí láti ibì kankan débi pé wọ́n máa fẹ́ ṣera wọn ní jàǹbá àárín yẹn. ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti tèmi. alàgbà àjọṣepọ̀ wo ló fẹ́ wà láàrin èmi àti tèmi gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ mi ni tèmi àjọṣepọ̀ ọmọ àti ìyá ni. ẹ̀mí ọ̀run ò sọ fún mi bẹ́ẹ̀ kò ń bẹ́ẹ̀ rárá ìgbésì ni fún ẹni tí a kò fi rán tó ní Olúwa sọ wípé ìyá wa ẹ bá tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí ẹ sojú abẹ níkò. alàgbà inú wo ni mo fẹ́ fi sọ. mọ́mí ẹnu wo lẹ fẹ́ fi sọ kí ni. Tèmídayọ̀ ó ti wá dójú ẹ̀ báyìí nítorí pé mi ò lè parọ́ níwájú ìránṣẹ́ Olúwa. lótìtọ́ àti lódodo ojú ọmọ pọ́n èmi àtọkọ mi. Ọlọ́run nǹkan oṣù mi mà tún ti dé ìbànújẹ́ oṣooṣù yìí ti sú mi àbí níbo làwọn tó ń bí mi bó lọ ti gbé èèyàn orí tèmi òyàn níbẹ̀ ó yẹ kí n ti finú mi ṣọyún kí n ti fẹ̀yìn mi gbọ́mọ pọ̀n. Ọlọ́run fàánú gbà mí ọdún kẹsàn-án nílé nílé ọkọ mi ò gbọ́ pa mi ò gbọ́ po Ọlọ́run kí lẹ́ṣẹ̀ mi. Fọlákẹ́mi, come on, oríṣi ògbélé ìfọ lóòótọ́ ẹkùn ló bá kún wa but ọba tó dára bí eléwé òun náà ló dára bí aláṣọ Ọlọ́run ò gbàgbé wa. Báwo lẹ ń ṣe mọ̀ pé Ọlọ́run ò gbàgbé wa láti
ti bí ọdún kẹsàn-án tí mo ti wà nílé yín mi ò lóyún àárọ̀ dalẹ́ rí ẹ sọ fún mi pé Ọlọ́run ò gbàgbé wa. Listen, I am not complaining. Did I? Ẹ̀yin ò bá complain, èmi complain. Ọlọ́run ọba tó dá àwọn ọlọ́mọ, òun náà ló dá wa now. Remember, ilẹ̀ Olúwa kì í ṣú. You get that? Má fi òun ṣe ra ẹṣẹ. Come on, off to the bed. Bóyá ohun tá a máa sọ̀rọ̀ ayọ̀ ló máa jẹ́ kó dánmọ́. Off to the bed. Come on. Tamora, what? Mi máa bínú tèmi o. Bínú òde kí n dá, you know that. Yeah, Tamora. Off to the bed. Off to the bed. That's my darling. Ìyàwó Babafẹ́mi Bọ́lájókòó. Come on. My chest. Come on it. That's my darling. Pale yìí máa dùn yàtọ̀. Jésù. Ìgbà tí wàhálà yìí wá pọ̀ jù, èmi àtọkọ mi wá lọ sọ́dọ̀ pásítọ̀ kan. Alàgbà, kò pẹ́ sígbà yẹn bí iṣẹ́ ṣe gbé ọkọ mi lọ fún bí oṣù kan nìyẹn. Yes, Daniel. Oh. Yeah, my day was hectic. So hectic. Ọ̀gá mi ló pe meeting pàjáwìrì kan. Meeting pàjáwìrì. Kí ni meeting náà wá dálé lórí? Mi ò fẹ́ sọ torí mi bá sọ olólùfẹ́ máa bí mi ò fẹ́ sọ. Kí ló ṣẹlẹ̀? Okay, I'm traveling. Travel. Ṣé ẹ ti gbà wípé a níbì kan tó wá important náà lọ́la ni? Àtọ́ mi ò gbàgbé ṣùgbọ́n owó ṣe kókó, owó ṣe pàtàkì. So nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé iṣẹ́ wá important ju ọmọ lọ. Not at all, but ṣùgbọ́n pé tá a bá bímọ owó la fi máa tọ́. Bí ó sọ ọmọ ò lè gbádùn. Tí wọ́n bá wáyé bí ó sọ ọmọ máa ráre ni, so let me go please. You know, ọmọ àtọwọ́ dey go pari passu. Ọmọ nǹkan tó máa ṣe. You go for the adoption. Or adopt our money. Right. The necessary things to buy need, I'll do it for you. So you don't let me have 1 month. 1 month like bẹ́ẹ̀ yẹn. Don't do no mi ò ní pẹ́. I'm famished. Bí n pa mi. Oúnjẹ iná ni. Oúnjẹ iná ni. Ẹ máa jẹ báyìí. Is my father dining? Yeah. Kilos. Rice. Dining. Go. Move it. Oh, that's nice. Yeah. Nílò lẹ́nu ẹ má fojú mi sọ̀rọ̀. Fojú ẹ sọ́nà. Ayé mi rèé. Ẹ̀mí mi, my only love. You know I can do that. But you know the most important thing is the adoption today. Ọmọ tá fẹ́ lọ adopt, only important jù. Ẹ kì í mọ̀ kí mi lè gbàgbé yẹn. Torí ẹ̀ náà mo ṣe rò pé kí n tètè lọ drop mi so ilé ìwà síbẹ̀. You know what you do, whatever you need, èmi á fún ẹ. Tẹ́lẹ̀ náà mo ṣe ní pé gbé mi lọ. Ẹ̀yin lè mọ pé mi gently lè máa wa mọ́tò. Ẹ̀yin ló ní brrrr. I'll miss it too. Come on. Ẹrù mi kọ́. Trust me, mo ti pack everything sí mi. Wow, you darling. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ló máa ń wà níwájú. Right now, èmi lè bin travel, èmi máa wà níwájú. Okay. ọmọ nìyá yìí wá gbé sínú igbó ó mà ga o níbi téèyàn kan ti ń sunkún àìrọ́mọ bí nìyá kan wá gbé ọmọ sínú igbó ń bì báyìí ìwọ Ọlọ́run ṣàánú wa o pẹ̀lẹ́ ó ga àwọn èèyàn máa burú o.
bí mo ṣe gbé ọmọ yìí nìyẹn bí ṣe gbé lọ nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀. Mo wá pe ọkọ mi pípé orúkọ wo ni ká sọ, ó ní ká sọ ní Tèmídayọ̀. Kò pẹ́ síra wọn mo ní oyún tèmi. Nígbà tí mo bí mo sọ ní àánú Olúwa. Lẹ́yìn ìgbà yẹn mo tún lóyún mi. Mo bí yẹn náà mo tún sọ ní ọrẹ Olúwa. Ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Hello ma. Ẹ jọ̀ọ́ ta ni mo bá sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ṣé ìyàwó Babafẹ́mi Bọ́lájókòó ni mo bá sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ma. Ọkọ yín l'accident ni. Yé! Accident! Ẹ jọ̀ọ́ níbo nìyẹn? Adéyẹmí Street, number 32, health center tó wà ńbẹ̀. Number 2. Nurse, ẹ jọ̀ọ́ báwo lára wọn? Ti ń wà òkè àmọ́ junction tá a wà yìí àdúrà la need kára ń wà òkè dáadáa ó dẹ̀ pé lágbára Ọlọ́run ara máa wà òkè. Àdúrà. Bẹ́ẹ̀ ni màá dùn. Madam, I take it easy. Babafẹ́mi. Ara wọn ti yá, wọ́n ti gba drip, or there's not that drip money nísìn. So everything ma wà in order. Babafẹ́mi. Ọkọ mi. Báwo ló ti ṣẹlẹ̀? Fọlákẹ́mi. Ló ṣe kú fọmọṣẹ. Ó kú àdúró tì mí. Bá mi tọ́jú ọmọ mi dáadáa. Mo tọ́jú wọn náà tẹ́lẹ̀. Bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí accident yẹn ti ṣẹlẹ̀ sísìn drip mẹ́rin ni mo ti gbà. Drip mẹ́rin. Àwọn nọ́ọ̀sì yẹn sọ pé mo ti wà òkè. Olúwa fún iná láàfíà. Ètò important níbẹ̀ jù ni pé àwọn ọmọ mi kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣe wọn. Èmi ò láìkọ ọ̀rọ̀ tó ń sọ yìí. Ojú mẹ́rin ló bímọ, ojú mẹ́rin yẹn náà làjọ máa fi tọ́ wọn. Ojú mẹ́rin yẹn náà ló ṣe máa wò. Kò sí kan tó máa ṣe é lágbára Ọlọ́run. Ẹsẹ̀ ló máa fi rìn padà sílé lágbára Ọlọ́run. Pẹ̀lú ọkọ mi. Ọlọ́run á dúró tì yín. Àmín. Mẹ́lẹ̀. Babafẹ́mi. Babafẹ́mi wojú mi. Nurse! Nurse! Babafẹ́mi! Babafẹ́mi! Ẹ bá mi wojú mi. Èmi mọ̀. Kí ló ṣẹlẹ̀? Ní kí ni? Babafẹ́mi! 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 Ìkà ló ṣe fún mi yìí. Ojú ọmọ mẹ́ta sí mi lágbàjá. Wọ́n bí ń látàrọ̀ pé kí lẹ fẹ́ jẹ́ ẹ̀sọ́. Kí ló dé? Wọ́n arábìnrin, àbáyẹn wá bí. Tó láwa tó ń wò bí, kò sátẹ́nu ìwà. Sórí, àwọn ẹbí ló rán wa sí ẹ̀ o. Wọ́n ní ká sọ fún ẹ pé nǹkan tó ń tọ́ lọ́dún eégún o. Àsìkò tó lò nínú ilé Babafẹ́mi ó ti tó. At least bọ̀dá mi ti kún sí ilẹ̀ ṣáà ti ta sí. Fún ìdí èyí, olórí ẹbí ní ká sọ fún ẹ pé àwọn èmèrè àtàjẹ́ tó bíjọ tó lóò bímọ wọ́n ní kó kún wọn jáde kúrò nílé. Ìyẹn nìkan lè tún kọ́ ọ kó wọnú ilé ìdàdà pin o gbọ́dọ̀ mú kúrò yàtọ̀ sí aṣọ wa àtàwọn ohun ẹnìkan ẹsẹ̀ kan lọ fún ẹ tẹ́lẹ̀ mi nìkan mo fún ẹ lóṣù kan sí tó yá gbọ́ kó mọ bí máa fáwọn ìwé ara ẹ. Ẹ wọ ọ̀rọ̀ tá à ń sọ yìí mi ò rò pé ó yẹ kó sì tó gbogbo nǹkan tí ẹ ń sọ kalẹ̀ yìí. Kókó gbẹ́ni sọ̀hún ó ríran ni
orí ọkùnrin tí mo wọ ẹjọ́ lẹ̀ fọkàn mi ìjọ tí mo sì rí ẹ mo ti mọ̀ pé kò lè sọ ọmọ gidi kan ìwọ wọ́n jí àlọ́. òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ló ti gbọ́ ẹ̀. ìkúnlẹ̀ kò ń ṣèwà palẹ̀ mọ́ ara rẹ̀. ìwọ náà kí lẹ́sẹ̀ mi ìwọ lọ́rọ̀ ká kúkú ònúlé bá ìwọ náà. Bàbá Fẹ́mi ìyá ló fi jẹ mí yìí o àdẹjọ sọ báyìí. Ó ti tó àsunkún mọ́ ọmọ mi ní ẹjọ́ ọjọ́kọjọ́ olóore mi ló jẹ́ o ṣé bórí tiẹ̀ ló porí àwọn ọmọ mi tó kù wáyé tí mi bá bímọ ńkọ́ ọkọ mi ṣe kú káwọn ẹbí ọkọ dé tó lé mi jáde báwo ni tèmi ò bá ṣe jẹ́ ọ̀rọ̀ mi ò bá dàbí ejò tó kọjá lórí àpáta. tí ò nípa kankan àmọ́ a dúpẹ́. ó ti tó ó ti tó ó ti tó. ẹ má sunkún mọ́ ó ti tó ṣùgbọ́n pásítọ̀ ọ̀rọ̀ alálàbá wà ọ̀tọ̀ nìkan tí a tún ń gbọ́ báyìí. ẹ rí ọ̀rọ̀ alálẹ̀ bá wá lóòótọ́ ṣe rí àlátẹ láì olúwa fẹ́ fi kó yín yọ nínú ewu ńlá kan tí ò bá ṣẹlẹ̀ sí yín ni àmọ́ ní báyìí a dúpẹ́ wípé ewu ti ré kọjá kò ṣewu mọ́ bákan náà dídébi tí ẹ débí nǹkan tí kò yé yín olúwa fẹ́ kí ó yé gbogbo wa kedere a sì dúpẹ́ báyìí pé gbogbo òye tí ò yé wa tẹ́lẹ̀ olúwa ti fi yé wa kẹwàá tó lọ màá gbé omi kan fún yín ìyẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó bá di ní alẹ́ yìí ẹ dà omi yẹn díẹ̀díẹ̀ sínú omi tí ẹ fẹ́ fi wẹ̀ tó bá tàkókò tẹ fẹ́ sùn ni o so tẹ́ bá ti wá fi omi yìí wẹ̀ tán ẹ wọnú lé lọ kẹ́ lọ sùn ẹ má jáde síta mọ́ o tí ẹ bá wá sùn ó dá mi lójú pé olúwa máa gbé ìṣípayá ńlá kan dé báyìí ìyẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta gbogbo nǹkan tí ẹ bá rí tó bá di àárọ̀ ọ̀la ẹ padà wá bá mi kẹ́ wá ṣàlàyé olúwa gbàkóso kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi ọlọ́run ọbẹ̀ mi mímọ́. Báwo wá ni. Pásítọ̀ lóòótọ́ ni mo lálàá ẹni tí mo rí ń bẹ̀ ó múra bí àwọn tí wọ́n máa ń ṣe oúnjẹ yẹn àmọ́ mi mọ obìnrin náà rí mi rí rí. alàgbà àlàyé tó ń ṣe yẹn ó fẹ́ fara pẹ́ ní tèmi náà rí ṣùgbọ́n ẹni tí mo rí yẹn ó fẹ́ jọ ẹni tó gbé tèmi sínú igbó lọ́dún náà lọ́hùn. ṣé pé mọ́mì mi nìyẹn. kì í ṣe ìyá yín o kò tiẹ̀ fara jọra rárá alágbàtọ́ yín lásán ni. alàgbà bí ẹni tèmi náà rí ṣe múra rẹ̀ àmọ́ mi ò lójú ẹni náà ẹni náà kọjú sí mi àmọ́ èèyàn kan ni mo mọ̀ tó máa ń múra báyẹn dáadáa. táwa lẹni náà. màmá kúkú lè wà ní. màmá kúkú. màmá kú màmá kú a jẹ́ wípé olúwa ti mú wa lọ síbi tí à ń lọ díẹ̀díẹ̀ nìyẹn ó dẹ̀ dá mi lójú gbangba wípé láìpẹ́ láì jìnnà
àmàdílẹ̀ lè rí ẹ gbogbo nǹkan tí ó ṣókùnkùn fún wa olúwa á sí ìrìn abáyé kérégédé ó dá mi lójú ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi. ṣé bẹ́ẹ̀ inú kúkú gbọ́ nǹkan tí pásítọ̀ sọ a kúkú gbọ́. ṣé pé àbúrò mi ní kejì ṣó possible ṣá tó lọ́rọ̀ ìṣe ìyá mi lẹ́nu àbí ẹ̀yin náà wò gbogbo àmì tó wà ní ẹsẹ̀ mi àti ẹ̀yìn mi gbogbo ìlú wà lára kejì náà. a jẹ́ pé màmá kúkú ló gbé ń sọnù lóòótọ́ torí pé gbogbo àmì tí mọ́mí mi sọ fún mi pé ó wà lára ẹ̀gbọ́n mi tó wà lára mi náà ló wà lára yín ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tì wò a jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ mọ́mí mi méjèèjì papọ̀. ẹ̀dẹ̀ mà lọ̀rọ̀ ọlọ́run. ẹ̀dẹ̀ ni o. kejì mọ́mí. èkó ló ń lọ yìí o kò sọmọ jẹ́jẹ́ o má fojú mi sọ́nà o kò dẹ̀ rántí nǹkan tí pásítọ̀ sọ pé kẹ́yìn méjèèjì ṣe ẹ bá ti dẹ́kun ẹ má gbàgbé o ẹ má gbàgbé o. mo ti gbọ́ màmí gbogbo nǹkan tí ẹ bá mi sọ pátápátá ni a máa ṣe èmi náà máa mí sí i gan. ṣé ọkọ mi má fojú mi sọ́nà o. abẹ́rẹ́ bọ́lá ṣe máa ń ṣe àná ọ̀rọ̀ ọlọ́run yìí ó máa ń jà mí lẹ́nu ó bẹ́ẹ̀ gbọ́n àtàbúrò bó ṣe wá pàdé ara mi káṣà máa ṣe dáadáa. dáadáa ló ní ilé ayé ẹ wo mọ́mì kí gbogbo wa pátápátá ṣáà máa ṣe dáadáa ni tó máa sọ wípé bí ẹ̀gbọ́n àtàbúrò ṣe máa pàdé ara wọn rẹ̀ ẹ wọ́n pé gbogbo wa máa jiyàn ẹ̀wọ̀ ẹ̀ ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ńlá tiẹ̀ ni ẹ wò ilẹ̀ tí ń ṣú ẹ tètè máa wá lọ ẹ má fòrò rìn ẹ gbọ́ ẹ ṣe ẹ ṣe o. gbogbo ẹ ṣókù agbọ́nsá ìkàmùdùn tí ojú olóko kàndùkàndù agbọ́nsá ìkàmùdùn tí olójú oko kàndùkà kàndùkàndù lójú olóko màmá yọ wọ́yẹ ọ̀yà òun. Adùn sá. ṣé gbogbo iṣẹ́ tí mo gbé fún ẹ kó tó di pé mo travel ó ti ṣe àti tí mo mèsè. bẹ́ẹ̀ ni Sàámú ti parí iṣẹ́ lórí ẹ̀ òun náà ni gbogbo wa ń ṣe wíkẹ́ndì go through ẹ̀ bí i máa rí any mistake nínú ẹ̀. bóyá máa rí mistake nínú ẹ̀. ṣé láti ìgbà tó ti wà nínú ọ́fíìsì ṣó yẹ kó tún máa ṣiṣẹ́ kan máa ní kan rí mistake nínú ẹ̀ why. ọ̀gá mú kan ní pé kẹ́ ẹ wo ni ṣe mọ̀ pọ́gà lẹ́yìn jẹ́ sí mi bóyá lè rí ìtẹ́ máa fi kún tàbí ìtẹ́ máa yọ kúrò. ok ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ yé mi ni drop ẹ̀ kó máa lọ́ntì ẹ̀. ok sir. ìjọ mẹ́ta àdéhùn lọ́fíìsì wa ṣé bóyá pé ọ́fíìsì wa dání ni. rárá mo bí ti díẹ̀. èèyà ẹ pẹ̀lẹ́. jọ ṣé èdè wà lọ́fíìsì. wọ́n wà lọ́fíìsì. pé sọ fún pé mo wà around. ṣàlejò ni ẹ wọ ní ọ́fíìsì náà ẹ lọ bá wọn lọ́fíìsì gbàtẹ́kẹ̀ ṣàlejò. rárá o a lè fi egbò ṣe gbolé ká máa fi tó oúnjẹ kọjá sọ fún pé mo wà ń bí. ok bravo. hello. hello sir. yes. àǹtí kejì àti èèyàn kan wọ́n wà bí wọ́n fẹ́ rí yín. kí ló dé tó dá kejì dúró ṣé ó ẹ̀ṣẹ̀ wá síbí báyìí ni ṣé ó sick ṣá. sorry sir. jẹ́ kó wọlé jọ. ok. kí ni kẹ̀lẹ́. ó ṣe é ṣe. Darling, what's up? I miss you so much. Àǹtí Tèmi, ṣé ẹ enjoy ẹ̀kọ́ ṣá? Tí máa kúrò mo enjoy ẹ̀. Mo ẹ̀ ṣe gbà pé ikú yàtọ̀ sí oorun.
kíjìpá òde kì í ṣe gbé àwọ̀ gbọ̀ngbọ̀n báyìí ni ìyàtọ̀ tó wà láàrin ìlú àti ìlú Èkó. nǹkan tẹ́ ń try láti sọ ní pé August visit náà nìyẹn àbí. Doyin jọ̀wọ́ la wá rí. ṣé kò sí mi. ẹ̀gbọ́n mi ló bá mi sọ̀rọ̀ kan mo dẹ̀ reason pẹ̀lú wọn. wọ́n ní bóyá ká máa trace mama cook ní gbogbo ibi tó bá ń lọ. mo dẹ̀ rí pé nǹkan tó sọ ó make sense. lóòótọ́ ni mo dẹ̀ rò pé bí mi ṣe wà yìí mi ò mọ Èkó ìwọ náà mọ̀ pé jẹ́jẹ́ sí ni mí Kéjì dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń lọ síbi iṣẹ́ àwọn ọ̀rẹ́ Kéjì náà ò ráyè láti bá wa ṣe a wá wò pé ìwọ ló lè bá wa ṣe jọ torí náà. bọ̀ ń ṣe mi o. kí ló ṣe. yes ó yẹ kẹ́ ti mọ̀ yìí pé nǹkan tó bá ti dé báyàwó mi èmi ló dé bá nǹkan tó bá ti ń ṣe èmi ló ń ṣe ẹ ṣe ẹ ní láti máa bẹ̀ mí kẹ́ tó sọ fún mi pé kí wọ́n máa mọ bí movement ìyá cook ṣe lọ o ibi tó ń rìn sí o ibi tó ń jẹ sí o ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ̀ mí fún yẹn kò sí nǹkan tí mi lè ṣe fún máa ṣe fún yín. ó ṣe gan adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìṣòwò níyà ẹ̀yìn méjèèjì àwa níwá ẹtì lágbára Ọlọ́run gbogbo wa a máa ṣọ̀rẹ́ ọ̀rọ̀ àkàlẹ̀. àmín 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 kí wàá ní jíjẹ àti mímu báyìí. èmi máa jẹ nǹkan mo dẹ̀ máa mú nǹkan torí pé inú mi dùn ládùn jù àmọ́ kí n tó wá gbàgbé ṣóyí tó bá bẹ̀rẹ̀ sí ń bá wa ṣọ́ màmá kú òun láti ní fura gan-an torí pé ìyá tó ń wo yẹn ó gbọ́n nínú ó gbọ́n níta ọlọ́gbọ́n torí ẹja mú mi jọ torí lóhùn. Agbonsai kamudun sojo loko kandu kandu. Agbonsai kamudun sojo loko kandu 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 loko loko. Oya abe orojo aye oro 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 nuwa. bẹ́ẹ̀ ni ti yé. ṣé àgbà ẹ̀yìn àpọ́n tó bá gbé délé yàgbé sínú fíríjì tó bá bùyí tó máa bù tán kó tún tọ́jú yòókù nínú fíríjì kò ṣáàṣẹ́ ní máa bẹ́ẹ̀ gbé kaná. girama bẹ́ẹ̀ ni ti yín rí mo ní màmá kan máa rà tó mọ iye ọmọ. ìwà yín ti máa mi ojú ẹ̀ ní tí náà fọlá lọ ẹ ṣe gbọ́dọ̀ máa rí pẹ́pẹ́pẹ́. gàrí ọkọ mi ó jàre ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ọmọ mi ni. Kandu kandu lọ́dún olóko màmá yọ ọmọ yẹn.